gbogbo commissioners tí Jídé Sanwó-Olú appoint gbogbo wọn ló ń jalè, gbogbo wọn dẹ̀ ló ń gbowó kiri, gbogbo wọn ni wọ́n ń pa ministry tí wọ́n wà. Gbogbo àwọn commissioners tí Jídé Sanwó-Olú appoint gbogbo wọn ló ń gbowó kiri, gbogbo wọn dẹ̀ ló ń jalè, gbogbo wọn dẹ̀ ni wọ́n ń pa ministry wọn. Ìkan wá wà nínú gbogbo àwọn commissioners yẹn, òun ló máa ta Èkó, òun dẹ̀ ló máa jẹ Èkó run, torí pé kí ni, kò kí ń ṣọmọ Èkó, ọmọ Haúsá ni. Kabiru Ahmed, òun ni commissioner for waterfront. Ó ti ń serve nínú administration Jídé way before kí Jídé tó dé. Ó dẹ̀ ti wà nínú cabinet Èkó títorí pé Bọ́lá Tinubu fi ń wá ojú rere Buhari ni. Ọmọ Katsina ni, ọmọ Haúsá, kí yẹn jẹ́ commissioner lé wa lórí lẹ́kọ̀ọ́. Gbogbo àwọn commissioners tí wọ́n appoint gbogbo wọn ló ń jalè, gbogbo wọn dẹ̀ ló ń gbowó. Ṣùgbọ́n Kabiru Ahmed tó jẹ́ ọmọ Haúsá, òun ló máa ta Èkó, ó máa jẹ Èkó run. Ó dẹ̀ ń ṣe, kò ń ṣe pé Jídé Sanwó-Olú ò mọ̀, ó mọ̀, ṣùgbọ́n mi ò tí ì mọ ìdí tí Jídé Sanwó-Olú ò ṣe tí ì sàkẹ́. Pẹ̀lú gbogbo evidence tó wà ní iwájú Jídé Sanwó-Olú, ó dẹ̀ ń wo Kabiru Ahmed tí ó ń commit atrocity káàkiri lẹ́kọ̀ọ́, kó gbé ọmọ Haúsá, kọ́mọ Haúsá wá jẹ commissioner lé wa lórí lẹ́kọ̀ọ́. Kó wọn wá rí ministry kankan láti fi ọmọ Haúsá sí, ó wá jẹ́ waterfront. The only thing ta ní lẹ́kọ̀ọ́ tó kù fún wa lẹ́kọ̀ọ́, òun ni waterfront, òun ni omi wa. Ọmọ Haúsá ló wá ẹ̀ẹ́dìbẹ̀, ó wá ń ṣe department, ó ń ṣe ministry yẹn, ó ń ṣe báṣubàṣu. Mo fẹ́ kẹ́ lọ wò ní ìsìn ministry tí Kabiru wà, wọn generate owó kankan wọ Lagos State. Láti ìgbà tó ti wà ń bẹ̀, wọn ti generate owó kankan wọ Lagos State. Mo fẹ́ kẹ́ lọ wò dáadáa compared to ìgbà tí kíní wà ń bẹ̀, Àrẹ̀mọ Ṣẹ́gun Onírù. Ìgbà tí Àrẹ̀mọ Ṣẹ́gun Onírù wà ń bẹ̀, that was the only time tí wọ́n generate owó jù fún Lagos State lórí waterfront. Records yẹn wà ń bẹ̀, mo fẹ́ kẹ́ lọ wò. Kẹ́tó ní bóyá Ṣẹ́gun Onírù ti fún lówó, mi ò mọ Ṣẹ́gun Onírù rí, mi ò rí Ṣẹ́gun Onírù rí. Ẹ lọ wò, records yẹn wà ń bẹ̀. In the history of that ministry, ìgbà tí Àrẹ̀mọ Ṣẹ́gun Onírù tó jọmọ Èkó tó head ministry yẹn, ìgbà yẹn ni ministry yẹn lọ generate owó wọ inú Lagos State. Nísìn láti ìgbà tó ti gbé ọmọ Haúsá wá sí ibẹ̀, wọn ò tí generate owó kankan wọnú ministry yẹn. The records are there, ẹ lọ wò. Kabiru Ahmed, ọmọ Katsina, ọmọ Haúsá, wọ́n ní Tinubu fún ní appointment yẹn láti lè wá ojú rere Buhari ni. Ṣùgbọ́n ṣé nǹkan Èkó ló wá yẹ kí wọ́n fi máa wá ojú rere? Nǹkan Èkó ló yẹ kí wọ́n fi máa ta kite. Torí bọ̀bọ́ yẹn ti pa Èkó, ó ti pa omi wa, ó ti pa waterfront wa, ó ti pa ministry yẹn. Ẹ dẹ̀ lọ wo history Kabiru yẹn, gbogbo ministry tó head, ó pa gbogbo ẹ̀ ni. Gbogbo ministry tó head, ó pa gbogbo ẹ̀ ni. Records yẹn wà ń bẹ̀, kẹ́ lọ ṣe investigation yín. Torí èmi ti ṣe investigation mi, mo ti rán àwọn èèyàn lọ sí orí àwọn omi wa lẹ́kọ̀ọ́. Gbogbo bẹ́ẹ̀ gbẹ ni, kò sí kankan bẹ̀. Kò sí kankan ní ibẹ̀, kò sí ẹyẹ ní orí ibẹ̀. Ẹ lọ wò. Kabiru kò carry civil servants kankan along. Ó ti lọ yan àwọn parallel team ẹ̀ tí wọ́n jọ máa ń lọ sí orí omi. Kí ni iṣẹ́ tí wọ́n ṣe ní orí omi yẹn? Wọ́n ṣe dredging, wọ́n ṣe reclamation, wọ́n ṣe channelization, wọ́n dẹ̀ ṣe shipwreck. Gbogbo nǹkan yẹn ni ó yẹ kí ó máa mú owó wọlé fún Lagos State. Ṣùgbọ́n kí ni Kabiru ń ṣe? Kabiru àti FCC Dredging Limited tí Jídé Agboola head, wọ́n jọ ń pa ministry yẹn ni, wọ́n jọ ń kún, wọ́n jọ ń pa. Gbogbo transaction wọn ni mo ní lọ́wọ́ tí Kabiru ń gba owó káàkiri. Kabiru nìkan ló ń dá ṣiṣẹ́ pẹ̀lú àwọn ọmọ Haúsá tí wọn kì í ṣe civil servant.
ó máa ń kó àwọn tíìmù ẹ̀ wọ́n á lọ máa ṣe inspection ní weekend wọ́n á ṣe Saturday wọ́n á ṣe Sunday àwọn sáìtì míì tó lọ wọ́n máa ń nà kúrò ń bẹ̀ ni Jídé Sanwó-Olú dẹ̀ mọ̀ kò dẹ̀ tí sáàkì bọ̀bọ̀ yìí ọmọ Haúsá òun àti Jídé Agboola FCC dredging wọ́n ti ń lo Jídé Agboola láti ìgbà Táńbọ̀dé wà ń bẹ̀ ṣé Jídé Agboola nìkan ni dredging company tó wà lẹ́kọ̀ọ́ tó yẹ pé òun nìkan ni wọ́n lò nígbà Sanwó-Olú òun nìkan náà ni wọ́n lò nígbà òun nìkan ló ń gbà Àǹbọ̀dé òun nìkan náà ló ń lò nígbà Jídé Sanwó-Olú yìí Kàbírù ló wá ń lo máa yìí wọ́n jọ ń transfer owó káàkiri sínú àkáǹtì ara wọn Jídé Sanwó-Olú dẹ̀ mọ̀ kò dẹ̀ tí sáàkì Kàbírù Ahmed ó máa mú gbogbo àwọn civil servant tó wà láláúsá gbogbo wọn ló máa bú ó ló lè ní wọn ó ná useless a dẹ̀ ní head of service Akeem Muri-Okunola ìyẹn dẹ̀ jókòó bẹ̀ wọ́n ní tó bá fẹjọ́ sùn Akeem á ní kò sí ètò kọ̀ọ̀hún ọ̀ kó lé wọn dànù ẹ̀rẹ̀ ń wò tí ọmọ Haúsá ó wá ń fi ọwọ́ lálẹ̀ léwa lórí lẹ́kọ̀ọ́ ó ń bú àwọn civil servant tọ́jọ́ mi èkó tó ń ṣiṣẹ́ tí kò carry wọn along ẹlẹ́ni head of service lẹ́kọ̀ọ́ wọ́n máa treat àwọn civil servant ọmọ Haúsá ń fi ọwọ́ lálẹ̀ ó máa treat àwọn civil servant ẹ̀rẹ̀ ń wò Kàbírù Ahmed ó ń ṣe deal káàkiri lórí gbogbo waterfront wa lẹ́kọ̀ọ́ àwọn ọmọ Haúsá nìkan tẹ́ bá lọ sáláúsá ní ministry ẹ lọ wò ẹ rí àwọn tí wọ́n ń wé àwọn láwà ní Fúlàní yẹn tó yẹ pé àwọn ló ń trooping wọnú aláúsá lọ́jọ́ èní yìí Kàbírù carry any civil servant kankan along kí wọ́n gbé ọmọ Haúsá láti fi jẹ commissioner lé wa lórí Kàbírù Ahmed ni commissioner for waterfront ẹ lọ wo ministry yẹn wọ́n generate owó kankan wọnú ministry yẹn ní Lagos State àpò ara ẹ̀ ló ń gba owó sí gbogbo transaction ẹ̀ ni mo ní lọ́wọ́ òun àti FCC dredging wọ́n jọ ń pín owó bó ṣe ń san owó sínú account ẹ̀ ṣé àwọn nìkan àbí kó yẹ pé ọmọ Haúsá ni wọ́n láti gbélé ministry yẹn ló láti head ministry yẹn bí ministry yẹn ṣe tó gbogbo nǹkan ló ti gbà lọ́wọ́ mi Èkó wọ́n tún wá gbé omi wa wọ́n tún wá gbé fọ́mọ Haúsá tó yẹ pé Bọ́lá Tinubu ó fẹ́ jẹ president ní 2023 Ọlọ́run bò ní fún ṣe Ọlọ́run bò ní jó débẹ̀ gbogbo ìdààmú tó ń fi ojú Èkó rí ojú ẹ̀ máa ráre ni ó dẹ̀ máa rí ìdààmú kẹ́yìn ayé ẹ̀ ni gbogbo nǹkan tó bá kójọ ní Èkó yẹn tó fi èrú kójọ ọmọ ẹ̀kọ́ kan ò ní jogún wọn ò ní bógún yẹn kí ni irú ọmọ Haúsá máa ṣe head a whole ministry bẹ́ẹ̀ yẹn wọ́n wá fi jẹ commissioner for waterfront kò sọmọ Èkó kankan tó qualify mọ́ ó wá ń gba owó káàkiri ẹ lọ wo Lagos State wọ́n ti suspend dredging wọ́n suspend channelization wọ́n suspend reclamation tìtọ́ pé wọ́n ní àwọn èèyàn kan wá complain pé Kàbírù ń gba owó lọ́wọ́ wọn ó tún máa kó ọlọ́pàá á lọ fi terrorize wọn bọ̀bọ̀ náà dẹ̀ yìí head ministry yẹn Jídé Sanwó-Olú ò tí ì sàkẹ́ enough evidence wà láti sàkẹ́ tó wà wájú Jídé Sanwó-Olú wọ́n ti kó petition lọ lóríṣiríṣi but bọ̀bọ̀ náà yìí ń serve under administration Jídé Sanwó-Olú ìyẹn Kàbírù Ahmed commissioner for waterfront ọmọ Haúsá gbogbo Banana Island Victoria Island Ìkòyí tí wọ́n ti ń ṣe dredging tó ń ṣe reclamation gbogbo bẹ́ẹ̀ ni Kàbírù máa ń lọ ló máa kó àwọn Haúsá lọ every weekend Saturdays and Sundays ó máa lọ máa inspect àwọn iṣẹ́ àwọn civil servant kò jẹ́ kó ṣe mọ́ ó wá render gbogbo civil servant ó render wọn useless a máa wá pè wọ́n lólè a máa bú wọn gbogbo ministry tó ti head rẹ lọ wò ó pa gbogbo ẹ̀ lókù ni kò sí ètò gbérí the records are there gbogbo ministry tí Kàbírù Ahmed ti ṣiṣẹ́ gbogbo ministry yẹn ló pa lókù ó wá wà gba appointment tó gbà ń sìn as a commissioner for waterfront láti ìgbà tó ti débẹ̀ kò sí owó kankan tó wọ àpò Lagos State òun àti Jídé Agboola lọ́jọ́ ń pín owó wọ́n jọ ń ṣe deal kò sí deal tí kò kí ń ṣe gbogbo letters tó bá wá sáláúsá Kàbírù máa hold ẹ̀ ní gbogbo mail tó bá wá sáláúsá Kàbírù ó máa hold ẹ̀ ní a máa lọ máa make deal pẹ̀lú wọn
wọ́n dẹ̀ fẹjọ́ sùn Jídé Sanwó-Olú kí n tó bọ́ síta wá pariwo síta àti kọ lẹ́tà sí Jídé Sanwó-Olú wọ́n ti kọ petition lóríṣiríṣi ṣùgbọ́n Jídé Sanwó-Olú ò rí kankan ṣe sí torí àmọ́ yẹn pariwo kí gbogbo ẹ̀yàn ọmọ Èkó kẹ́ dìde aláùsá ló ẹ̀dì waterfront wà lẹ́kọ̀ọ́ kí nìdí ẹ lọ pé Bọ́lá Tinubu kẹ́ pé Jídé Sanwó-Olú pé haúsá ṣe máa ẹ̀d waterfront wà lẹ́kọ̀ọ́ wọ́n wá ń pa waterfront wọ́n ń pa lókù kò sí civil servant kọ́kọ́ tó ríṣẹ́ ṣe mọ́ head of service Akeem Oríọkọlá ìyẹn dẹ̀ jókòó bẹ̀ a tún máa blast àwọn civil servant Bọ́lá Tinubu ò lè ever jẹ́ president ọlọ́wọ́n ọba ò ní fún ṣe pẹ̀lú dààmú tó ń fún Èkó yìí kọ́mọ haúsá máa fi ọwọ́ lálẹ̀ fún wa lẹ́kọ̀ọ́ ó tún wá ń momi Èkó gbogbo àwọn haúsá ẹgbẹ́ ló ń fún ní license of dredging kò dé ayé Bọ́lá Tinubu ò ní dá fún president ẹ̀ kò lè ever débẹ̀ ọlọ́wọ́n ọba ò ní fún ṣe kò lè débẹ̀